bá mi gẹ́ẹ̀tì edé crayfish, bá mi gẹ́ẹ̀tì ìyèrè black pepper pẹ̀lú edé kó lọ kó kúnná kó wá bá mi gẹ́ẹ̀tì òdòdó igi moringa àti òdòdó igi fertility tree, that is ewé àkókò, òdòdó igi àkókò, òdòdó ẹ̀, òdòdó àkókò, òdòdó moringa, edé pẹ̀lú ìyèrè lọ kó kúnná dáadáa kó wá bá mi fi ṣe ọpọlọ màálùú jẹ, epo pupa pẹ̀lú iyọ̀ àtomi ló fi ṣe, farabalẹ̀ kó gbọ́ fídíò ìdélẹ̀ kó lè mọ̀ bí wàá ṣe lò síwájú kó tó ṣiṣẹ́ yìí àbí tó bá ṣiṣẹ́ ìtọ́ nǹkan tó bá lágbára fi sákàǹtì àwọn ọmọ aláìní. àkáǹtì nọ́mbà ní fáwọn ọmọ aláìní 2044237680, àkáǹtì nọ́mbà fáwọn ọmọ aláìní 2044237680. First Bank of Nigeria, Global Dahiratu Dhikrlahi Islamic Organization. Fún èké nínú ìpèníjà both natural and spiritual problem, ẹ contact Global Dahiratu Dhikrlahi and Spiritual Department under Sheikh Afagba International Limited lórí nọ́mbà yìí +234 810 913 1425. Ẹ WhatsApp àbíkẹ́ pẹ̀lú lórí +234 810 913 1425. A wà ní Ìbẹ̀jú Lẹ́kì Lagos. Ọjọ́ kẹta tó bá parí píríọ̀dù ẹ̀ ìwọ obìnrin, òun ni kó rọra sí ọbẹ̀ yìí kó jẹ́, wàá finú ṣoyún wàá fẹ̀yìn gbọ́mọpọ̀n. Ọ̀tọ̀ ni rẹ́mẹ́dì, ọ̀tọ̀ ni oògùn. Tó bá ti rí pépè ní níjà bó ti ń tóbi méjì mẹ́ta, ìwọ nìkan ló ní fibroid, ìwọ nìkan ló ní oyún ìju, ìwọ nìkan ló ní ovarian cyst, contact wa kó wá lọ fún full package. Àwọn rẹ́mẹ́dì ẹ lọ pineapple pẹ̀lú kinní kan kì í ṣe fún wọn. Rẹ́mẹ́dì wà fún àwọn tó yẹ pé wọ́n wà òkè. Rẹ́mẹ́dì dẹ̀ níyàn máa ń wà lórí ẹ̀ forever ni. Rẹ́mẹ́dì dàbí supplement ni, ó yàtọ̀ sóògùn. Oògùn òsàn pọ́nbélé là ń ṣe yìí, là ń kọ́ra wa yìí. So tó bá ti rí pé ìwọ obìnrin onípèníjà kan sí méjì, wàá rí pé lómi wà ní 20 years ló ti ń gbìyànjú láti di ọlọ́mọ láyé torí bó ṣe ń tírìtì eléyìí nìmí ń jáde wáyé tó ṣe wá lọ fún full package tó máa tírìtì gbogbo body system ẹ, èyí tó máa lò before period, èyí tó máa lò during period, èyí tó máa lò after period. Kódà especially àwọn ìyá wa àwọn àǹtí wa tí èjì ò fẹ́ sí inside yín mọ́, ó ti lé 30, ó wá ń dá àìsàn kọ̀ọ̀kan tírìtì lọ́tọ̀ọ̀tọ̀. Bó ṣe ń tírìtì sọmúroro ló ń tírìtì kíní, ó tún wá lọ ń dúró sórí rẹ́mẹ́dì tó yẹ pé wọ́n ṣe fún ẹni tó ní chronic ìpèníjà, àwọn tó yẹ pé wọ́n ti wà light tí wọ́n kàn wà okay, so wọ́n kàn nídìí okay ẹgẹ́ ilá sómi kó mu omi láyẹn á lè mú friction wá láti lè conceive. Ẹ ti understand yìí sí, ẹ fún omi pineapple, ẹ fún mọ́ omi kíní kan kó lò ó. Rẹ́mẹ́dì nìyẹn kì í ṣe oògùn, kì í dẹ̀ ṣe fún wọn tó ní chronic ìpèníjà. Tó bá wà light nínú case you can use it, wàá dẹ̀ máa use it continuously. Tẹ́ bá wà àwọn tó máa ń kọ́, ẹ lọ wo kọ́mẹ̀ntì, ẹ máa rí pé wọ́n máa kọ́ síbẹ̀ pé òun ti ń lo ẹlòmíràn lòun ti ń lo àwọn rẹ́mẹ́dì yìí, òun ti ń lò fún 15 years 10 years ipò dẹ̀ ń ṣiṣẹ́. Rẹ́mẹ́dì nìyẹn ó yàtọ̀ sí oògùn ìwòsàn pọ́nbélé. Ẹ rí pé treatment táwa ń fúnra wa àti ìdánilẹ́kọ̀ọ́ tá ń ṣe, ẹ rí pé ó yàtọ̀. Fẹ́ẹ̀kẹ́ nínú ìpèníjà ẹ WhatsApp wa, ẹni táyé ń dà láàmú, ẹni tó wà lóyìnbó bí aláìsí tó ń fa tí ò tóra wọn, tó ń forí kópa alátakò, tó ń jẹun lójú oorun, ọkùnrin tí ò lè gbéná wọlé dáadáa lọ́dọ̀ ìyàwó ẹ̀, wọ́n mú nǹkan ọmọkùnrin èèyàn ni, obìnrin tó fẹ́ ṣabiamọ àti lóyún ó dì nira, wọ́n jókòó sínú womb ẹ̀, wọ́n jókòó sínú ovary, ovulation problem, infertility, PDI, PID, pelvic inflammatory disease, ovarian cyst, fibroid, cyst period, wọ́n mú period, oríṣiríṣi nǹkan. Àwọn product wa dẹ̀ ní all in one wà. Miracle leaves ní ikùn wú ní ẹsẹ̀ wú ní ewé ọ̀tọ̀tọ̀ 100 àti mọ́ ìsẹ́mísẹ́mí la fi preserve all in one ní ó wà effective gidi. Gbogbo product wa made in India, packed in South Africa. Ẹ ti rí ó wà halal, ó gba láàbù kọjá, transformer 1100 power ní, bulldozer met fibroid ní, caterpillar ní, memory booster ní. Àwọn product wa nìyẹn, liam for the brain. So àdè láwọn special package tá ń ṣe ètò ọ̀tún wà pé ọ̀rọ̀ yẹn bá gba káwọn odidi àlùkùránì fún, ètò àwẹ̀ wà, ètò sàárà wà, ètò àdúrà wà tó lẹ̀ jí ti àwa ò ní sick refugee fún yín láti evil world. Ẹ contact wa right way lẹ́wà, àwọn ò ní fìtọ̀ fọ̀gbẹ́ fún yín. Bẹ́ẹ̀ ni tílíkà òdúdú láwà mọ́yútì láwà rọ̀súlẹ̀ àwú àníkọjá iná àlá Ọlọ́run àti tòjíṣẹ́, oṣó wà, àjẹ́wà, ẹlẹ́bọ lóògùn wà, ayé ń dàyàn láàmú. Fèsì àìsàn ẹ pẹ̀lú both natural and spiritual. Lo egbòogi kò dẹ̀ tún treat ẹ̀ pẹ̀lú pé ọlọ́wọ́ ayé dé. Nǹkan tó ṣẹlẹ̀ fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn nìyẹn. Tó bá ti ń lo oògùn sí àìsàn ẹ tí ò tètè lọ, treat ẹ̀ nídàkejì bóyá lọ́wọ́ ayé nínú. Oṣó wà, àjẹ́wà o, iná owó yàrá kún owó àwakọ̀ bí ìlú hùn. Mi ní àìṣù látara òun náà hùn. Èṣù àtàwọn kọ̀mpánì ẹ̀ wọ́n wò yí tẹ̀ lè rí wọn. Yàtàkà bá tó ṣe ìtọ́nù mí náà lè máa. Èṣù ń fọwọ́ kànyàn, mí òkùnkùn ń fọwọ́ kànyàn. Àwọn ẹni ibi wọ́n rojọ́ yàn ní evil world. You need to prepare yourself. You need to guide yourself. Ọlọ́run ọba ló ń guide ayé o. Àdúrà wa gbà. Inna li zata lillahi jami'a. Gbogbo agbára Ọlọ́run ọba ló ní. Má sálámù ẹ̀là lìkọ́ì.
part 2 kí ni virgin olive oil lẹ́rí species wọn pọ̀.